Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Ọlọ́run aláàánú lórí ọ̀fẹ́ aṣeyí ló bá àwọn ọba orí ọ̀fẹ́ àti àrúta nígbà ní àkókò yìí lẹ́yìn ìpapòdà màmá wa tó fi kọ́ wá sí ọ̀dọ̀ yìí àfògbó fún yín gbogbo ẹ̀gbọ́n ọpẹ́ wa gbogbo ẹ̀gbọ́n yìí wá afẹ́kẹ́ sọ̀kalẹ̀ sí àárín wa bàbá ní gbogbo tó ń bá ẹ̀ṣọ́ nínú ẹ̀ka dáwọ́lé yìí àti títí di ọ̀la èyí tá à ń ṣe nínú ìrìn àjò náà dáríjì wá yà wá sí mímọ́ gún wá sí àárín wa àwa níyì kó múra sílẹ̀ láti ṣe kí ọmọ akólẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ bàbá gún wá sí àárín wa a fi ọjọ́ òní ní ọlọ́wọ́ àti ọ̀làjọ́ ọlọ́wọ́ àti mọ́tò olúwa gba àkóso bá wa ní ìrìn àjò náà tàn ìmọ́lẹ̀ rẹ fún wa jẹ́ kí máìkẹ́lì rẹ tó ló pọn rẹ jẹ́ kó wà pẹ̀lú wa Jésù Kristi Olúwa wa àdúrà Olúwa. Bàbá àti ìlà náà ìyá ọ̀pọ̀lọpọ̀ bí ìjọba rẹ dé ìgbòho ìgbà ṣẹlẹ̀ ìgbòho ìṣẹ̀lẹ̀ wọn ìjọba rẹ yàrá ẹ̀ṣọ́ ọ̀tọ̀ bí wọ́n ti dá ẹ̀kọ́ tó sọ wọn wá sílẹ̀ ọ̀rọ̀ òbísì orí ìjọba nìṣẹ́ alágbára nìṣẹ́ èkó nìṣẹ́ láéláé àbòrí ọ̀gbọ̀n Jésù. Ní òun ni mo ti inú ìyá mi jáde wá. Ní òun ni ìlú òsì tó padà lọ síbẹ̀.
Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ. Ìbùkún ni orúkọ Olúwa. Akọrin in 774.